ètò ni ètò wa òṣèré ọ̀sẹ̀ yìí tọ́lóyìnbó ń pè ní Artist of the Week. IPMI agbétò yìí kalẹ̀ láti fi mọ rírì àwọn òṣèré tán wà láyé tó sì ti kópa ribiribi nídìí iṣẹ́ tíátà, celebrating our living legends both young and old. Lénìí tá lálejò tó ń tòṣèré ọ̀sẹ̀ yìí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Kí n tó tẹ̀síwájú nínú ètò, ẹ jẹ́ kí n sáré yànnàná kinní kan. Ẹ wò ó, òṣèré ọ̀sẹ̀ yìí kì í ṣe ètò tá a ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú òṣèré o. That is, it is not an interview session. Ṣé rí i, àwọn olólùfẹ́ ètò yìí tí mo bá ṣe máa ń ṣe é. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Òṣèré ọ̀sẹ̀ yìí tá a sọ̀rọ̀ nípa ẹ̀ ní Lateef Adedimeji, tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Lateef Adedimeji, ọkọ Oyebade Adebimpe, tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Mobimpe, tàbí kí n ní òṣèré táwọn ènìyàn tún mọ̀ sí Nnamdi. Ta ni Lateef Adedimeji? Báwo ni ìrìn àjò ìgbésí ayé rẹ̀ ṣe bẹ̀rẹ̀ gan-an? Ẹ wò ó, báwo ló ṣe di ìràwọ̀ òṣèré? Báwo ni Lateef Adedimeji ṣe fẹ́ Adebimpe Oyebade Mobimpe? Gbogbo ọ̀rọ̀ yìí ni màá tàn mọ́lẹ̀ sí fún yín lẹ́kùnrẹ́rẹ́ láti mọ̀, ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká sáré wo fọ́nrán kan tí Lateef Adedimeji ti kópa. When we came down from heaven, when he landed in Israel. Good morning. Good morning. Thank you for this. Are you alright? I don't want this to stop. What do you mean? Bó ṣe ń kẹ́ mi, bó ṣe ń gbé mi gẹ́gẹ́ lójú àwọn ọ̀rẹ́ ẹ̀. Kí n tiẹ̀ tó jí o máa ṣe breakfast for me. You don't even allow me to do anything in this house. Promise me pé tá bá marry, o ò ní change sí mi. Babe, what I feel for you is out of this world. Okay, and then I can go all the way out for anything Mobanife. So I am saying this to you, and I am promising you, babe, I am going to take good care of you. Even after we get married, I'm going to continue to treat you like a child that you are. Thank you. You're welcome. I can't wait to get married to you. Oh, yeah. Yeah. I can't wait to be called Mrs. Nelson. Sure, you're going to be called Mrs. Nelson. Thank you so much. IPMI àbí Lateef Adedimeji Adetola sí ìdílé Adedimeji lọ́jọ́ kìíní oṣù kejì ọdún 1986. Ọmọ bíbí ìlú Ẹ̀gbá nípínlẹ̀ Ògùn ni Lateef Adedimeji jẹ́. Òun sì ni ọmọ kẹrin nínú ọmọ méje táwọn òbí rẹ̀ bí. Ọmọ Ẹ̀gbá nípínlẹ̀ Ògùn ni bàbá Lateef Adedimeji, nígbà tí ìyá rẹ̀ jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣebí ají ṣe bí Ọ̀yọ́ láàrin, Ọ̀yọ́ rèé kì í ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan o. Mo tẹ̀ síwájú. Lateef Adedimeji bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ ní Iriakari Primary School, èyí tó wà ní Ìsọlọ̀ nípínlẹ̀ Èkó. Lẹ́yìn náà ló tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ rẹ̀ ní Ìlàmọ̀yé Grammar School
tó wà ní Ọ̀kọ́ta nípínlẹ̀ Èkó bákan náà. Kò tán síbẹ̀ o, Lateef Adedimeji tẹ̀síwájú ní performance studio workshop oníkan níbi tó ti kẹ́kọ̀ọ́ nípa bá a ti ń ṣeré tíátà. Lẹ́yìn èyí ló tẹ̀síwájú ní ọgbà Ọlábísí Ọ̀nàbànjọ University níbi tó ti kẹ́kọ̀ọ́ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ tó lóyìnbó ń pè ní mass communication. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, Lateef Adedimeji ti fìgbà kan tukọ̀ ètò kan tí àkọlé rẹ̀ ń jẹ́ Miliki Express lórí ìkànnì Orísun TV lọ́dún 2007. Ó ṣe ètò yìí fún sáà kan. Lẹ́yìn náà ló bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní sàn-án-sàn nígbà tó dà wípé ètò Miliki Express ń di lọ́wọ́ láti máa ráyè lọ sí oko eré lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ẹ wò ó, báwo wá ní ìrìn àjò iṣẹ́ tíátà ṣe bẹ̀rẹ̀ gan-an fún Lateef Adedimeji. Lateef Adedimeji Adétọ́lá yín kan náà ní oṣù ọ̀làlẹ̀ kábíyèsí onímìlíkì ti ìlú Miliki Express. Ní pápápá máa tún sáré gbé àlejò lára àwọn ògbóǹtarìgì tó máa present ìjọyà. Miliki Express lẹ́tọ̀ ètò náà ṣe ní Miliki Express. Mo wá wò pé bó ní ti gbàlejò mi wọlé o, kí ni ń fi gbàlejò yìí wọlé o, ju kí n tún gbé wọn wọlé pẹ̀lú kíkí ànábì náà lọ ni mo ṣe sọ pé Allahumma salli salatan muhsanatan wa sallim. Kan tẹ́lẹ̀ lọ́lọ́run bá mi Èdùmàrè fún Lateef Adedimeji lẹ́bùn ijó jíjó. Ẹnìkan tó jẹ́ bí ẹ̀gbọ́n fún un ní kó wá darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn. Nínú ẹgbẹ́ yìí kò sí nǹkan méjì tí wọ́n ń ṣe níbẹ̀ ju ijó jíjó lọ. Nígbà tó yá ni Lateef fi ẹgbẹ́ náà sílẹ̀ tó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ àwọn òṣèré Aviz Eniola, Adébáyọ̀ Tìjání àti Múyìwá Adémọ́lá. Nínú ẹgbẹ́ yìí lọ́lọ́run ọba mi Èdùmàrè ti gbọ́ àdúrà rẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà o. A yọ tẹ̀gàn kúrò níbẹ̀, a tún fi tẹ̀gàn sí. IPMI akọni òṣèré ńlá ní Lateef Adedimeji jẹ́. Ó lè kéré lójú ṣùgbọ́n ó fi gbogbo ara ṣe kìkìdá ìbùn. Lateef Adedimeji ṣe sinimá àkọ́kọ́ rẹ̀ lọ́dún 2008 èyí tí àkọlé rẹ̀ ń jẹ́ Ó ṣe rẹ́gí. Lẹ́yìn náà ni Lateef Adedimeji ṣe Wálé Danger apá kìíní àti apá kejì fáwọn tó bá rántí ìtàn tí mò ń sọ dáadáa. Mò ń bọ̀ ná. You are disrespecting me. And this is getting too much that I can't even bear anymore. What's the meaning of this crap? Like, tó bá ti rọmọ ilé àárọ̀ ojúmọ́ kan, ààrẹ ò kì í balẹ̀. What is going on? Is there anything I need to know? Like, seriously? Then spit it out. See, I just want you to know that trust is like an eraser. It gets smaller at every little mistake. I can't still unravel what you're implying. Digest it. Maybe you would. Olólùfẹ́ mi máma pa mí lẹ́kún. Olólùfẹ́ mi. tí mo fẹ́ mu kí ló tó ta tí gbóná sẹ́ni ẹlẹ́ni lára. ok Ọlọ́run yọ ẹ́ kó ti tán nínú ẹ̀ tó bá yẹ kó ti tán ìtókù báyìí máa dà. kí ló ṣẹlẹ̀ wo dúró náà torí fóònù ló ṣe jáde pẹ̀lú ọṣẹ lórí ẹ̀. mo expect kọ́ọ̀lù ní jàre kọ́ọ̀lù yẹn dẹ̀ lè ti lọ wọlé kí n má mọ̀ mo ṣe fẹ́ mú wọlé. bò ó máa expect kọ́ náà tẹ́lẹ̀ tí mo dẹ̀ máa mú wá fún ẹ so kí ló dé kí ló ṣẹlẹ̀. wọ́n máa kọ́kọ́ send email so ó possible kan ti lọ send email yẹn gan sí kí. o lè mú fóònù yẹn wọlé. send email yọ ok òun kọ́ òun ṣe email tuntun. nǹkan tí wàá ń ṣẹlẹ̀ sí ẹ báyìí. tó bá ti rí ìtọ́ba mi àwọn nǹkan tó máa ṣe fún yín. ṣọ́bùkún mi yóò ti yà wò báyìí. mi ò play game kí ló ń hide. òun wá ìṣù o ìsìn o sáré password fún kí ló dé ṣógun láyé ni. ó yá open ẹ̀. sílẹ̀ tí mo bá ṣe tán màá open tí mo bá ṣe tán. Àwọn tí Lateef Adedimeji ń wò bí àwòkọ́ṣe nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà nìwọ̀nyí: ọ̀gbẹ́ni Múyìwá Adémọ́lá My Authentic. Bákan náà ni màá dárúkọ Ọdúnládé Adékọ́lá Mr. Lakatabu, Mayor Fẹ́mi Adébáyọ̀, ọmọọba mi Adébáyọ̀ Sàlámì. Ẹ wò ó,
kí ni àwọn nǹkan tí Lateef Adedimeji máa ń yiri wò ó tó gbà láti kópa nínú sinimá? IPMI ìkíní rèé, Adedimeji ní òun máa ń ka ìwé ìtàn tó lóyìnbó ń pè ní script dáadáa. Ìkejì ní ó ní tóun bá ka ìwé ìtàn náà tán òun á béèrè ipa tóun fẹ́ kó. Ìkẹta rèé, nǹkan tó lóyìnbó ń pè ní character interpretation ló lóun á fún ipa tóun á kó nínú sinimá náà. Ẹ wo àwọn tí mo dárúkọ lẹ́ẹ̀kan tí Lateef Adedimeji ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe lòun náà gbà pé Ọlọ́run bá mi Èdùmàrè fún wọn lẹ́bùn eré ṣíṣe. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní kò sí kankan lára wọn tóun ò mú ẹ̀bùn kan tàbí òmíì lára wọn tóun wá jàn mọ́ èyí tọ́lọ́run bá mi Èdùmàrè fóun. Ìbéèrè tá a wá bira wa nìyí, tá a bá ní ká wòṣẹ́ tíátà lénìí, ǹjẹ́ ipa kankan wà tí Lateef Adedimeji ò lè kó nínú sinimá? Ẹ wò ó fẹ́ sí ipa náà tí Lateef Adedimeji ò lè kó. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, Lateef Adedimeji ṣe sinimá àkọ́kọ́ lọ́dún 2008 léyìí tó túmọ̀ sí pé Lateef Adedimeji ṣáájú Bukunmi Olúwaṣínà àti Bímpé Oyebade wọnú entertainment industry. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, lọ́dún 2015 ni Bukunmi Olúwaṣínà dé nígbà tó ṣe sinimá Ayọ̀mí. Tẹ́ ò bá gbàgbé, iṣẹ́ Yomi Fabiyi tí àkọlé rẹ̀ ń jẹ́ Agbedeméjì ni sinimá àkọ́kọ́ tó ṣe àfihàn Mobimpe lọ́dún 2017. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti ya sinimá náà lọ́dún 2016. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Sinimá wo gan ló sọ Lateef Adedimeji dìràwọ̀ òṣèré? IPMI kì í ṣe ìròyìn mọ́ pé ṣe gbajúgbajà òṣèrébìnrin ni ọmọ ẹlẹ́mọ̀ṣọ́, ṣùgbọ́n tí orúkọ rẹ̀ ń jẹ́ Yewande Adékọ̀yà tó ya eré tí àkọlé rẹ̀ ń jẹ́ Kudi Klepto. Iṣẹ́ Kudi Klepto gangan níṣẹ́ tó sọ Lateef Adedimeji dolókìkí òṣèré títí dọjọ́ tòní. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, Lateef Adedimeji lọ́kọ Kudi aláfọwọ́rá nínú sinimá náà. Lọ́dún 2013 ni sinimá náà jáde síta o. Láti ìgbà náà lọ́pàá ibi tí Lateef Adedimeji ti ń rewájú nídìí iṣẹ́ tíátà tí kò sì rẹ̀yìn mọ́. Tọ́lọ́run bá mi Èdùmàrè kò dẹ̀ ní jẹ́ kó rẹ̀yìn láé àti láéláé. Àmín. Lẹ́nìí, Lateef Adedimeji ti di àgbà ọ̀jẹ̀ òṣèré. Bákan náà ló tún jẹ́ olóòtú sinimá tó lóyìnbó ń pè ní producer pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí nídìí iṣẹ́ náà. Tá a bá ní ká máa ka sinimá tí Lateef Adedimeji ti kópa, ẹ̀yin náà mọ̀ pé àkàkà tán ni láàrin ọdún 15 years tí Lateef Adedimeji ti wà lẹ́ka amúlùdùn. Ó ti kópa nínú sinimá tó lé ní 100. Ṣùgbọ́n mi ní ṣaláì má dárúkọ díẹ̀ lára àwọn sinimá tó ti kópa. Ṣùgbọ́n àwọn sinimá tí mo fẹ́ dárúkọ tí Lateef Adedimeji ti kópa jẹ́ sinimá tí olóyìnbó ń pè ní biopic films. Àwọn sinimá tó jẹ́ nípa ìtàn ìgbésí ayé ẹnìkan tàbí ẹlòmíì ni. IPMI mo bẹ̀rẹ̀ látòrí sinimá Àyìnlá. Sinimá yìí jẹ́ sinimá olókìkí tó sọ̀rọ̀ nípa ìtàn ìgbésí ayé olórin ẹ̀gbáni Anigilaje Àyìnlá Ọmọwúrà. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, ipa Àyìnlá ni Lateef kó nínú sinimá yìí. Ká yọ tẹ̀gàn kúrò níbẹ̀ ká tún fi tẹ̀gàn sí sinimá yìí. Bùkún ìràwọ̀ àti òkìkí òṣèré yìí, iléeṣẹ́ Mainframe Productions Òpómúléró tí Túndé Kèlání jẹ́ olùdarí àti agbátẹrù fún ló gbé sinimá náà jáde. Ìkejì tí màá dárúkọ nínú àwọn biopic films tí Lateef Adedimeji ti kópa ní Ìgè. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ Tóyin Abraham. Bákan náà ni mo dárúkọ sinimá Tinubu. Sinimá yìí ló sọ̀rọ̀ nípa ìtàn ìgbésí ayé ààrẹ orílẹ̀-èdè wa yìí Bọ́lá Ahmed Tinubu. Lateef Adedimeji ló sì kó ipa Tinubu nínú sinimá náà bákan náà. Bákan náà ni Lateef Adedimeji kópa nínú sinimá tí àkọlé rẹ̀ ń jẹ́ Ẹni Ogun. Sinimá yìí ó ṣẹ̀ṣẹ̀ ń jáde lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Iṣẹ́ ọwọ́ Joshua Ojo ni. Sinimá yìí ló sọ ìtàn nípa ìgbésí ayé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká Olúwọlé Ṣóyínká. Lateef Adedimeji ló kó ipa
Wọlé Ṣóyínká nínú sinimá tí àkọlé rẹ̀ ń jẹ́ Ẹni Ogun Wọlé Ṣóyínká. Bákan náà ni màá dárúkọ sinimá tí Lateef gbé jáde fúnra ẹ̀. Sinimá wo ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀? Sinimá Lísàbí ni. Lísàbí Agbòǹgbò Àkàlà apá kìíní àti apá kejì. Tẹ́ ò bá gbàgbé, apá kejì Lísàbí yóò jáde síta nínú oṣù kìíní ọdún tó ń bọ̀. Awuyewuye kan tiẹ̀ ń lọ lọ́wọ́ tí wọ́n sọ wípé àwọn agbátẹrù sinimá ní Netflix ti kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n Lateef Adedimeji ti jẹ́ kó di mímọ̀ wípé apá kejì Lísàbí yóò jáde síta lóṣù tó ń bọ̀, January 2025. Sinimá Lísàbí ní Lateef Adedimeji náà ti kó ipa Lísàbí, olórí àwọn Ẹ̀gbá tó jẹ́ jagunjagun tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Lateef Adedimeji has carved a niche for himself in the entertainment industry. He is a successful actor known for playing lead roles in biopic films. Ipa gbọ́tìjà The Warrior ni Lateef Adedimeji kó nínú sinimá jagunjagun. Sinimá yìí tún jẹ́ sinimá mánigbàgbé. Ipa tí Lateef Adedimeji tún kó nínú sinimá ìbákan náà jẹ́ ipa mánigbàgbé. Sinimá House of Gankor, ipa olùbú tí ń ṣèṣe akíndani Daniel ọlọ́mùtí amutípara tó lóun ó joyè. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Sinimá King of Thieves Agẹṣikọ́lé, tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Ipa Abégúndé àti ọ̀pọ̀lọpọ̀ sinimá tí mi ò lè máa dárúkọ ní Lateef ti kópa. Truly, Lateef Adedimeji is a successful actor in Nigeria. Bó jẹ́ sinimá Yorùbá àbí tolóyìnbó, kò síbi tẹ́ ẹ̀ ti ní rí Lateef Adedimeji tá a bá ń sọ̀rọ̀ nípasẹ̀ sinimá lórílẹ̀‐èdè Nàìjíríà. Báwo lọ̀rọ̀ ìfẹ́ ṣe bẹ̀rẹ̀ láàrin Lateef Adedimeji àti Mobimpe gan-an? Àbáníkàwò, ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Lateef Adedimeji àti Bukunmi Olúwaṣínà náà ní ìgbàgbọ́ pé Bukunmi àti Lateef máa fẹ́ra wọn, torí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà jọ máa ń wà papọ̀ nínú sinimá gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tàbí kán ṣe ọkọ àti ìyàwó, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ń wòye pẹ̀lú ìgbàgbọ́ pé yóò rí báwọn ṣe ń rò. Ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà ní Bímpé Oyebade náà wọlé ṣẹ̀ka múlùdùn lórílẹ̀‐èdè Nàìjíríà, tọmọbìnrin náà sì rí ògolo tóun náà sì di ìràwọ̀ òṣèré láàrin ọdún kan sọ́dún méjì. Lótìítọ́ ni Lateef rí Bímpé Oyebade gẹ́gẹ́ bí ẹni tó níwà àfojúdi tí ò sì níwà rẹ̀lẹ̀ fáwọn tó ṣáájú ẹ̀ dédi iṣẹ́ náà. Nígbà tó yá, àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní rí Mobimpe àti Lateef papọ̀ nínú sinimá, táwọn olólùfẹ́ Bímpé náà ń gbèrò pé káwọn méjèèjì fẹ́ra wọn, tí kì í bá ń ṣe pé àwọn òṣèrébìnrin méjèèjì tán jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkìtì yìí jẹ́ ọlọ́gbọ́n ni. Àwọn olólùfẹ́ àwọn méjèèjì ìbá ti dájà sílẹ̀ láàrin wọn lórí ọ̀rọ̀ Lateef Adedimeji. I met her on a set, but the first day I met her, ó bàjẹ́ because she saw me, she couldn't greet me. Everyone kí àwọn èèyàn mo dẹ̀ sọ point blank, mi ń ta lélẹ̀ ń bọ́ láti rélẹ̀ tí ò mọ̀yàn kí. I told her point blank that day and I just walked away. That's me. Because Yorùbá ni ẹ́, Yorùbá rẹ̀ ń tójú ẹ̀ lọ wá kí. Oh, ní wùwà bàjẹ́ kan tí ò lẹ́tọ̀ọ́, you know. And I just walked away. So I think she was going to shoot her second film, and then they called me for the film. I mean, I would always ask question, who is the producer? They said, Mobimpe, Munta ló ń jẹ́ bẹ́ẹ̀. So you actually remember that name? I remember. Bárọ́tí, kò sí sinimá tí Mobimpe náà bá gbé jáde tí Lateef Adedimeji ò ní kópa ń bẹ̀. Bákan náà, kò sí sinimá tí Bukunmi Olúwaṣínà bá gbé jáde tẹ́ ò ní rí Lateef Adedimeji náà níbẹ̀. Nígbà tó tún yá, Mobimpe sọ pé ẹni tó bá fẹ́ fẹ́ òun àbí tó bá fẹ́ bóun dọ̀rẹ́ ó kọ́kọ́ lọ ṣe ọ̀rẹ́ pẹ̀lú Lateef Adedimeji náà. Àwọn ọ̀rọ̀ yìí ni Mobimpe sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣé kí n má tàn yín, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n fi rúgbó púpọ̀ o. Ṣùgbọ́n ohun tó jẹ́ káwọn ènìyàn mọ̀ pé Lateef àti Bukunmi ò fẹ́ra wọn nígbà tí àwòrán ìgbéyàwó Bukunmi lu síta, ìyẹn ló jẹ́ káwọn ènìyàn dákẹ́ ọ̀rọ̀ tó sì fòpin sí awuyewuye láàrin Bukunmi àti Lateef Adedimeji.
ṣùgbọ́n nígbẹ̀yìn àgọ́ Lateef dá Mobimpe o lẹ́nìí kì í ṣe ìròyìn mọ́ pé àwọn òṣèré méjèèjì ti di ọkọ àti ìyàwó. Àdúrà wa ni wípé kọ́lọ́run túbọ̀ nínú àánú rẹ̀ bá wa di ilé wọn mú. Àmín. Kí lẹ̀yin náà mọ̀ tẹ́ ẹ lè sọ fún wa nípa Lateef Adedimeji? Ẹ má gbàgbé láti drop comment yín sí comment section wa. Òṣèré ọ̀sẹ̀ yìí lẹ̀ ń wò lọ́wọ́ lórí ìkànnì IPTV YouTube channel. Ẹ má gbàgbé láti like fídíò wa kẹ́ ẹ dẹ̀ subscribe sí channel wa. IPMI lórílẹ̀‐èdè yìí ara àwọn òṣèré torí ẹ̀ wà níbẹ̀ ni Lateef Adedimeji jẹ́. Bó jẹ́ pa àwàdà náà ni ẹ bá Lateef Adedimeji ń bẹ̀. Kò sí nǹkan tí arákùnrin náà kò lè ṣe nínú sinimá. Látàyè VCD tó fi dórí DVD Lateef Adedimeji wà níbẹ̀ o. Báyé tún ṣe dáyé YouTube yìí ipò ẹni wájú ni Lateef Adedimeji wà o. Báyé tún ṣe dáyé Netflix àti sinimá ipò iwájú lọ́lọ́run bá mi Èdùmàrè fi Lateef Adedimeji sí. Àdúrà wa ni wípé ẹni wájú rẹ̀ kò ní dèrò ẹ̀yìn láṣẹ tèdùmàrè. Àmín. Ẹ má gbàgbé láti drop comment yín fún wa ntẹ́yìn náà bá mọ̀ tẹ́ ẹ lè sọ nípa òṣèré tọ́lọ́run bá mi fún lẹ́bùn yìí Lateef Adedimeji. Ẹ tún jẹ́ ká jọ pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ wákàtí ètò wa òṣèré ọ̀sẹ̀ yìí lórí ìkànnì IPTV YouTube channel promoting our cultural heritage. Ẹ like fídíò wa kẹ́ ẹ dẹ̀ subscribe sí channel wa. Ẹ ṣé.